bàbá mi Agborako gẹ́gẹ́ bí ẹ jẹ́ n kọ́kọ́ béèrè pé iṣẹ́ ṣàyí ṣe é bá ń lé ní abẹ́ ẹ̀kọ́. ibi lẹ́bẹ̀yìn mẹ́ta bí sọ̀sọ̀ mọ́ odi èmi bá àròyé ilé ọkọ ìyá mi ni wọ́n bí mi tán gúláńdà lọ́wọ́ nígbà wọ́n bí mi tó dijọ́ kẹjọ lèmi ti ń sẹ́nu wújẹ́wújẹ́ kọrin iṣẹ́ yìí iṣẹ́ bàbá mọ̀wọ́ alásìlú orin ìdá méjì ọ̀pàpà tí wọ́n ń pè ẹnìkan ìdodo pé ogun sí ọlọ́jẹ́ àbọ̀ Ojebisi mo bá ń lé ni. àwọn èpè tí ń wọlé yìí èpè Ọlọ́run ní ẹlẹ́ta àbí mẹ́rin káwọn èèyàn lè bá a mọ̀ wípé ẹ̀yin gangan lè wà nínú kulu pẹ̀lú wa. ọmọ dábẹ́ ọjà rèé torí pé dájú ló kó wọ lóru òun pẹ̀lú ẹni tí nǹkan ọgbà ni wọ́n ń ṣe bàbá pàwọ́ ti sọ̀rọ̀ nínú rédíò àbá ajẹ́ ojú ẹ̀ràn jura wọn lọ ànífojú èèyàn ká ìwé tí mo lù kó ṣe léde táwọn àgàsù bá ń gun kẹ̀kẹ́ kágboro wọn ń wára wọn ní ọjọ́ tí àgàsù bá ra rédíò ẹgbà pé ilé yá àrẹ̀mọ́ràn mo rí bá kí bá mi ṣe Ajíbọ̀dé ọba àrẹ̀mọ́ràn níwí Aláàfin Àpẹ̀sà kwẹ́ni alákàmọ́dé yìí nù kwẹ́ni ọmọ nájọ́kọ̀ kíyàmọ́ ẹ̀ mọ̀ pé kúngú lòrò kúngú lè gbó kúngú níyàwó lọ́dọ̀ ọkọ gbogbo ẹni tá a bá ń jẹ lọ́dọ̀ rẹ̀ ní kúngú ẹni Ajíbọ̀dé ọmọ ọba Àrẹ̀mọ àróníwí Aláàfin Àpẹ̀sà Àrẹ̀mọ àrí nǹkan ràbówó bá ń bẹ àrùn tá a bá jùlọ wa ìjó ṣe ni àbí ẹ̀yin ọmọ pé ibà ń pààyàn lásìkò tá a wà yóò àmẹ́ni tó ní owó àmọ̀yẹ ẹni tó wó ni a sì mọyé èèyàn tó ní owó ọ̀hún tí ó lè ná ṣùgbọ́n ẹni tí ó sọdẹ kọ́ tọ́jú ẹgbẹ́ ẹni tí ó pẹ́ fún ọkọ ọtọ́jú àjàbọ̀. worship.com ṣe ń gbọ́ báyìí. èèyàn tí ó pa túpọ̀ olúwa rẹ̀ ọmọ ṣàfàrọ̀ ojúgun àbí ẹ̀yìn ọmọ bí ojúgun lè mọ́ wà ẹni tí ó kọrin fún gbajúmọ̀ kọ́ tọ́jú òun tó bá dùn dáadáa Àrẹ̀mọ olóhùn obìnrin ikú ẹ̀rín ọmọ ọba Ajíbọ̀dé alákàlẹ̀ rí lọ́fẹ̀ẹ́ lò fún Àrẹ̀mọ àròtà bí nígbà àròmọ bímọ Ajíbọ̀dé ni mí lẹ́sí òróró kó ẹni ọmọ wàrísọ bọ́lọ́gún mọ́ nítorí nǹkan mọ ìmọ̀ ìbọn. bẹ́ẹ̀ èèyàn ṣe ń gbọ́ wẹ tó láǹfààní àti máa wò wá lójú òpó Facebook. ọ̀rọ̀ wọ̀ sílẹ̀ lẹ́sẹ̀ ẹ̀fẹ̀ wọ́n ní kó ẹni rorò mọ́mọ́ ìgbà fífi ọlọ́ra ẹgbẹ́ ẹ̀ndínlógún Ajíbọ̀dé alákẹ́ Ajíbọ̀rọ̀ ọkùnrin lẹ́sẹ̀ lọ́la ikú ẹni ọmọ ọba rẹ̀ máa rólẹ̀ rí Adésínà nígbà ìjà. kìnìún yìí pàápàá ní ẹ̀ ń tí ó ṣẹlẹ̀.